تبين يا إلهي لا تبين يا إلهي لا تبين آمين ونيسي آمين 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 لا تبين يا إلهي لا تبين آمين ونيسي آمين 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 gbogbo wa ni ká kọ́kọ́ pé bisimilahi rahman rahim wa sallim. اللهم صل على سيدنا محمد وعلى آله وأصحابه وسلم اللهم صل على سيدنا محمد وعلى آله وأصحابه وسلم. اللهم صل على سيدنا محمد وعلى آله وأصحابه وسلم اللهم صل على سيدنا محمد وعلى آله وأصحابه وسلم. اللهم صل على سيدنا محمد وعلى آله وأصحابه وسلم الحمد لله رب العالمين. الحمد لله رب العالمين الحمد لله رب العالمين. الحمد لله رب العالمين الحمد لله رب العالمين. الحمد لله رب العالمين الرحمن الرحمن الرحيم مالك يوم الدين. مالك يوم الدين إياك نعبد وإياك نستعين. إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم. اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. غير المغضوب عليهم ولا الضالين آمين. آمين gbogbo wa tá wà ní ìjòkólẹ́ta dáhùn mọ́jú látànà tí mo bá wí báyìí pé mo dúpẹ́ fún yín kò bá mu mo dúpẹ́ fún Ọlọ́run tó firúfẹ́ báyìí sí wa lọ́kàn tó sì kọ́ wá kún àwọn tí ó ṣoríire nílùú yìí lọ́dún ni. Àmín insha Allah. mo dúpẹ́ fún Ọlọ́run náà o. Alhamdulillah. oríire náà Ọlọ́run mo fà Nábì Muhammad bí ọ. Sallallahu alayhi wa sallam. tí wọ́n Ọlọ́run ń pín káàkiri ayé àwa tá a ṣe àìsùn tá a dánú mọ́jú yìí náà síjú àánú rẹ wò wá. Àmín. má kájú àánú rẹ kó lára wa. Àmín. nítorí tiwọ́ Ọlọ́run náà ni jàmáà yìí fi dá àánú mọ́jú báyìí. Insha Allah. kìí ṣe torí ẹnìkan yazunnuna bi khayran ya sheikh. يظنون بي خيرا وما بي من خير ولكنني عبد ظلوم كما تدري àwa tá a wá báyìí àjẹ́ kínní kan àwa tá a wá báyìí نعم tá n bẹ láàrin yín tẹ́ ń wò wọ́n táwa náà ń wò yín يظنون بي خيرا àjẹ́ nǹkan kan وما بي من خير ولكنني عبد ظلوم كما تدري ẹni tó yẹ kí n jẹ́wọ́ fún ni n jẹ́wọ́ fún ni Ọlọ́run سترت عيوبي kó lè ẹ̀ṣẹ̀ mi jì mí Ọlọ́run كلها عن عيونهم ولبستني ثوبا جميلا من الستر oríire dáadáa tá a ṣe lálẹ́ yìí Ọlọ́run máa yẹri ibọ́ wọlé yẹn. وصاروا يحبوني وما أنا بالتي تحب ولكن شب
ينبهوني بالغير wàlíyà ọlọ́run فلا تمضغني wọ́n lójú tì mí ọlọ́run wọ́n lójú tì mí. في القيامة بينهم وكن لي يا مولاي في موقف العشر وكن لي يا مولاي في موقف العشر. ẹ̀yin àfa àtẹ wà ń jòkó lẹ̀ pátápátá bí wọ́n ti kà yín lẹ́ẹ̀kan ni kí n mọ́tò bá àsìkò jẹ́ mọ́ aago mẹ́ta ti kọjá gbogbo ẹ̀yin àfa mú kí yín púpọ̀ púpọ̀. فلا تفضحني في القيامة بينهم gbogbo ẹ̀yin àfa وكن لي يا مولاي في موقف الحشر. àfa àbídá asimunallah ونعم الوكيل. adúpẹ́ fún ọlọ́run alhamdulillah. gbogbo ẹ̀yin àfa pátápátá ẹ dákun bí n bá mọ orúkọ yín ti ń dá akọrin yín lọ́kọ̀ọ̀kan tó mo rò pé bá tẹ̀ lókèjì ni أكرمكم الله. bí wọ́n ti ń tún ba àsìkò jẹ́ ni. فلا تفضحني في القيامة بينهم وكن لي يا مولاي في موقف الحشر. kò sí ní tá a fi gbà kan lọ́dọ̀ ọlọ́run ju rẹ̀ yìí lọ الله. ìwọ ọlọ́run tó pé nítorí tiẹ̀ náà mi dá arun mọ́jú. سهر العيون لغير وجهك باطل ọlọ́run وبكاؤهن لغير فقدك ضائع. gbogbo ẹni ọ̀rọ̀ rẹ̀ ti dọ́gba nù wá yìí mọ́jọ́ dàrú mọ́ آمين. gbogbo ẹni tó ní ti ń dúpẹ́ sí mọ́jọ́ bàjẹ́ mọ́. سهر العيون ẹ̀yin àfa ẹ̀dọ́gba foríjì ẹ̀dọ́gba لغير وجهك باطل وبكاؤهن لغير فقدك ضائع. sáàlù lọ́yúnì. لغير وجهك باطل. wọ́n bá ti pé kì í ṣe torí tiwọ́ náà la fi ń ṣàìsùn báyìí òfìfo ni irọ́ ni. زهر العيون لغير وجهك باطل وبكاؤهن لغير فقدك ضائع. bẹ́ẹ̀ bá wọn sunkún tí لغير فقدك. ẹkún tí ń sùn yìí àìrí ìwọ ọlọ́run kì í ṣe torí ìta àìrí ìwọ ọlọ́run ní fi sunkún náà ẹkún yẹyẹ ni lẹkùn ọlọ́run ó ti wà nínú àkọọ́lẹ̀ rẹ̀ ó sì bí wájú àlùkìyàmà ما شاء الله. pa àjíṣẹ́dé yóò sì wọnú àkọọ́lẹ̀ wa pa adéyà yìí الله أكبر. mọ̀jà sórí ibù آمين يا رب. àwọn ẹ̀dá nìyí àwọn ẹrú rẹ̀ ni wọ́n péjọ yìí. زهر العيون لغير وجهك باطل وبكاؤهن لغير فقدك ضائع. báyé ti rí náà nìyẹn ìbí alo ayé náà dẹnu ẹ̀yà àfa ọlọ́run ó sì bí kálukú wa ntọ́lọ̀ ní arán ọ̀tọ̀ ntọ́ arán ọ̀tọ̀ أكرمكم الله. àfa Abrahamu أكرمكم ntọ́lọ̀ ní àwọn arán ọ̀tọ̀ أنت وانا ó lè ẹ̀ ká àwọn ọmọ kéwú náà kọ́lọ̀ já dà fa أكرمكم الله. àwọn ọmọ kéwú tà ń pera wa láàfa ntọ́lọ̀ ní arán ọ̀tọ̀ ntọ́ arán ọ̀tọ̀ àfa Abrahamu أفلا الزائدون والعابدون. àfa Abrahamu أنكم الله. bàkẹ́yìnà. بكينا مذبذبين مذبذبين حيارى نتلو الشرك ما إليه سبيل. ọdún káwọn afọ ọ̀ràn wọn ọ̀ràn
بقينا àwọn wàlí Ọlọ́run tá a gbúrò wọn ni síbi wọn ti lọ ayé náà làwọn ń lò yìí. بقينا قد بقينا مذبذبين حيارا sẹ́ni pé àwa làáfà ń bù ni. قد بقينا mùnáfíkì tàwa àfà náà pọ̀. قد بقينا مذبذبين حيارا àjọ mùsùlùmí gidi àjọ mùnáfíkì. قد بقينا مذبذبين حيارا نتلو الصدق ما إليه سبيل àwọn ń wo òdodo kiri. ما إليه سبيل ọ̀nà wo la fi rí òdodo. نحن قوم لنا ذنوب كبار mo fira mi kún yín àtẹ̀yìn àfa tẹ̀mí náà. نحن قوم لنا ذنوب كبار da ẹsẹ̀ ọ̀pọ̀. نحن قوم fún àwọn àfa. ẹ̀tún kan ní ìṣe o. àbí. نحن قوم لنا ذنوب كبار àbábọ̀ wọ́n fi أكرمكم àfọ̀ òkú wa ń sòótọ́ fún wa ní. نعم ẹ̀yin àfa ilẹ̀ jòkó yìí bá a bá sí ń jòkó mọ́ Ọlọ́run jẹ́ ẹ̀sọ́ tó dáa nípa wa. Àmín. àfa Abrahufi سبحانكم الله قد بقينا مذبذبين حيارا نتلو الشرك ما إليه سبيل ntí jàdúrà àní bara wa lásìkò jẹ́ ما شاء الله àti ṣe الحمد لله ntí madúrà gbà jama àti ṣe سبحانكم الله Ọlọ́run wọlé àjòkó yìí yóò yọnu sí wa. نحن قوم لنا ذنوب كبار منعتنا عن الوصول إليه تركتنا مذبذبين حيارا أو سكتنا عن القدوم عليه òkú yẹn mú báwọn àǹfààní pé ẹ filẹ̀ musabisabi ní mara wọlé yìí o سبحان الله dábàá ní musabisabi náà lè yàn kọjá mùsùlùmí dáadáa múnáfíkìsì rẹ̀ tún wá wà ó tún wà lára yìí múnáfíkìsì ó tún wà lára yìí ẹni tí ò dúró dáadáa ni wọ́n máa pè musabisabi náà. نحن قوم لنا ذنوب كبار منعتنا عن الوصول إليه تركتنا مذبذبين حيارا àwọn àfáàní sọ níta wàyí musabisabi náà ni wá أنكم àlùdá. الله تركتنا مذبذبين حيارا أمسكتنا عن القدوم عليه ẹ lọ wo àwọn onítàríbíyà àwọn onítìjáníyà kàdìríyà wọn ni wọn ń ṣe tàríbíyà lọ́wọ́ kí usul nù kéwù tó àráìbà kéèyàn ó ṣe wàhálà kéè déwájú Ọlọ́run ta ló níwájú Ọlọ́run dé nù wáyé àfọkùrọ wa نحن قوم níwájú Ọlọ́run dé tani. لنا ذنوب كبار منعتنا عن الوصول إليه àwọn ẹ̀ṣẹ̀ tí ń bẹ lọ́rùn wọ̀ ọjà àríwájú Ọlọ́run dé. منعتنا bàbá kúrọ́ ló kù afa Abrahufi أنكم الله ina fani fari ido abin da ba gani ojú tó funfun tí ò rí náà kí láǹfààní ẹ kéwùtà kéwùtà àfìrí wájú Ọlọ́run dé. نحن قوم لنا ذنوب كبار منعتنا عن الوصول إليه àwọn àfáàtà àgbà kéwúrọ́dọ̀ wọn bí wọ́n ti lò lálọ́ yìí. نحن قوم لنا ذنوب كبار kí ló dé àfáàní ẹlẹ́ṣẹ̀ ní gbogbo wa منعتنا عن الوصول إليه ẹ̀ṣẹ̀ náà jáde wùsùlù òdì ké ta ló fẹ́ sọ fún mi nínú àwọn ọmọ kéwú abẹ́yìn àfáà náà kóun ti rí wájú Ọlọ́run dé tẹ́lẹ̀ nínú wa. تركتنا مذبذبين حيارا àwọn ń dà
dààmú kiri àbí àtúnlọ̀dọ̀ baba aláwọ̀ yìí wò ni àbí àtúnlọ̀dọ̀ yìí àbí àtúnlọ̀ kínní ni. تركتنا مذبذبين حيارى أمسكتنا عن القدوم عليه. Abba Rauf أنكم الله. àríwájú ọlọ́run dé tàlàfọ́jú ń sùn tó lòún sùn nígbà tí ó sùn ta lórí tàlàfọ́jú ń tàn tó lòún sùn nígbà tí ó sùn ta lórí ta lórí. kọ́ máa rókì inú kálukú wa. نحن قوم لنا ذنوب كبار منعتنا عن الوصول إليه تركتنا مذبذبين حيارى أمسكتنا عن القدوم عليه. President Ansar Sulami Ahmad ndé onda ó ti lọ lé wọn lọ Ahmad òní da súnmọ́yà yín ọwọ́ rẹ̀ ní gbogbo wa wà. Ansar Sulami Society of Nigeria tó bẹ̀rẹ̀ ní 1942 tí baba wa láyé àgbàgbé kalẹ̀ ń lọ ni tí mọ̀lẹ́ rẹ̀ kárí gbogbo ayé baba tiẹ̀ ní president pátápátá. Òní dààmú Ahmed òní dààmú mo ń sọ̀rọ̀ bíi the national missioner of the society káàkiri gbogbo àgbáyé bọ́lá lọ́ọ́ máa fẹ́ Ahmed ẹ̀mí rẹ̀ ó gùn bàbá rẹ̀ ò ní rí ìbànújẹ́ lára rẹ̀ lọ́kùnjọ́ ẹ wá yẹ fún mi tí mo rí lọ́kànkan wà ní ìdíwọ́ bí apá náà wà yìí. wọ́n ní ẹ̀ nàró. kọ́ wá bí ọ wà yìí wọ́n ń sunkún. má fún wa ní wọ́jẹ́ bàbá rẹ̀ ló ní lábẹ́ àbẹ̀sẹ̀ bàbá rẹ̀ gbogbo wa wà bọ́sí yà yìí wá bìkan lọ́jọ́ kó. ààyè rẹ̀ ní tẹ́lẹ̀ ẹni tí a bá náwó ní ìjòkó ń bẹ̀ o. lọ kankan lọ bí amú dàdí ọmọdé máa mọ tiẹ̀ ń bẹ́ẹ̀ la. Allahu akbar. Abba Rauf عصينا وخالفنا فعاقبت عادلا وحكمت فينا اليوم من ليس يرحم وحكمت فينا اليوم من ليس يرحم. Ọlọ́run àti jẹ́wọ́ fún ọ bẹ́ẹ̀ mi ti jẹ́wọ́ gbogbo wa yẹn àfa. يذل المسلمون بينهم كتابك يتلى كل يوم ويكرم. kí ló dé. وكيف يذل المسلمون وبينهم ìmì àlọ́ ayé kalẹ̀ rí ni. كتابك يتلى كل يوم ويكرم. yojúmọ́ la ṣe tẹ̀lé Al-Qur'ani ezabu kun tún kà wá akéde aláìlú ẹkẹ yáàsí kí ló dé zabu kun tún kà wá. وكيف يذل المسلمون بينهم. afáwọn abẹ́rẹ́ lágbàáyé. وكيف ezabu kun kà wá mùsùlùmí láyé. وبينهم كتابك يتلى كل يوم ويكرم. نبيك محزون وبيتك مترك. Ọlọ́run حياء وانصار الحقيقة نوم. عصينا وخالفنا فعاقبت عادلا وحكمت فينا اليوم من ليس يرحم. Ọlọ́run bí tó bá wọ yìí ó tó. نبيك محزون. Abba Rauf أنكم الله. àfa abéèrè ní gbogbo àgbáyé ní bẹ́ẹ̀ bá lọ́wọ́ mutiatul hadith al-juz al-awwal àbí thani أنكم الله. ìwílérì. وكيف ó ní kí ló dé. يذل المسلمون وبينهم كتابك يتلى
كل يوم ويكرم gbogbo ẹ̀yin àfáàní ẹ bá mi ké ẹ bá mi ké. وكيف يذل المسلمون وبينهم كتابك يتلى كل يوم ويكرم ababra wufi أنكم kí là الله ń wá kiri sówó ni ẹ bá wù náà ma owó ló yẹ kó wá wa أنكم الله àwọn ọ̀tún gbọdọ̀ máa wó owó mà owó ni ọ̀já sílẹ̀ òun mọ̀ yìí ẹ̀gbọ́n àfáàṣẹ wá sí lẹ́ẹ̀kan ọlọ́run mi ò jí láago mẹ́rin ibi tí ń fọ rẹ̀ sí tí ń fọ kìnìún tí ń fọ kìnìún ó lè yá ayé nítorí tọ́lọ́hún bẹ́ẹ̀. وكيف يذل المسلمون وبينهم كتابك يتلى كل يوم ويكرم ń sọ fún wọn lọ́sọ̀gbọ́ lánàá àbí jẹta nù. mo ní àwọn àfa báàfù wa rìsáàsì wa ó kù díẹ̀. anabi Ilyas عليه الصلاة a'udhu والسلام billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن إلياس لمن المرسلين وإن إلياس لمن المرسلين إذ قال لقومه ألا تتقون anabi Ọlọ́run kan ní Ilyas ẹ̀yin àfa àbúfà anabi bẹ̀ wá ká ronú sí ní tàǹsì. وإن إلياس لمن المرسلين وإن إلياس لمن المرسلين Ilyasu inú òjíṣẹ́ mi Ọlọ́run lọ inú àwọn òjíṣẹ́ mi lọ wà ẹ sì ká bẹ́ẹ̀ nù tíra ìsìn sọ fáwọn èèyàn rẹ pé aláàtà. إذ قال لقومه ألا تتقون Ilyasu wàhálà ń wọ́wọ́ kiri نعم ẹ̀yẹ́ ó dínkù lọ́kàn wa la hilata fi risk أكرمكم الله kò sí ọgbọ́n tí èèyàn fi lè dá sí owó. وإن إلياس لمن المرسلين إذ قال لقومه ألا تتقون ẹ̀yin àfa lẹ́dùn bá sọ̀rọ̀ Ilyasu Ọlọ́run inú àwọn anabi wà lọ́wọ́ anabi Ilyasu ó rìn àfa àpààná Ilyasu rìn ó rìn fáá ìwòsí Ọlọ́run kiri ọwọ́ adé ìlú ọwọ́ arí òkúta kan òkúta omi wá ń sẹ́ lára ẹ̀ omi ń sẹ́ ó rí sẹ́lẹ̀ rú ó dùn bí sẹ́lẹ̀ rú tó dúró ìsẹ́lẹ̀ rú yìí omi ní sẹ́ ń bẹ̀ yìí níbo lomi náà ti ń wà. وإن إلياس لمن المرسلين إذ قال لقومه ألا تتقون àfa kan àní ọlọ́kọ́ wọn kéwù kan ńlù kan أنكم ó sì débẹ̀ wọ́n sì gbà wọ́n pọn alẹ́ ń ṣe gbogbo nǹkan ń bọ̀ ilẹ̀ káfá àfa Ibrahim ẹ bá wọn rẹ́gísítà wọn náà fẹ́ máa ta ọ́ìlì ọ́ìlì báwo wà fà. وإن إلياس لمن المرسلين وإن إلياس لمن المرسلين mo ní ẹ fi kí ló dé ọ̀dà àmúni ọ́ìlì الله ó أكبر sì lọ rẹ́gísítà yóò máa ta ọ́ìlì kúnlé kéwù. وإن إلياس لمن المرسلين alebi Ilyasu wá rìn lọ ìwádìí omi níbi tí mamba alimamba ìbòlómi yìí ti ń sẹ́ ọwọ́ àrìn títí fà ẹ bá ké nu Suratu Qaf kọ́ Suratu Qaf fúnra Quran ìbẹ̀rẹ̀ ti bá ọwọ́ àrìn títí ọwọ́ akọ òkúta tó mi náà ti ń sẹ́ ń bẹ̀
afábàrà wúfi. anakumullah. wa inna Ilyasa lamina al-mursalina idh qala liqaumihi ala tattaqun. inú rìn àjò Iliyasu. wọn àǹtakàlí Allahu àwọn. anakumullah. qalila minal hajar. antakali Allahu qalilan minal hajar. wa ma ba'dahu illa shadidan minal buka. وما بعده إلا شديدا من البكاء. الله أكبر. anabi Iliyasu wá wò títí. أنتقلي الله قليلا من الحجر وما بعده إلا شديدا من ẹ bá البكاء. ń wọlé yọrọ wọn àfàtàbá wọn ò gún kankan pọ̀ mọ́ kíní kan fún yàn tí ń fi ń dé yàn. الله أكبر. ọlọ́run afẹ́kọ̀ọ́sẹ́ léyìí báyìí àwọn pẹ̀lú ọlọ́run ti pàdé débẹ̀. أنتقلي الله صغيرا من الحجر وما بعده إلا شديدا من mo البكاء. wá bẹ̀rẹ̀ wọ ọlọ́run yọ̀ọ̀dá fún mi kí n bí òkúta yìí léèrè. èsì tó mi ń sẹ́ lára rẹ̀. mo wá bí òkúta kí ló dé. أنتقلي الله صغيرا من الحجر وما بعده إلا شديدا من البكاء. gbogbo àwọn àwàlíyọ̀ ọlọ́run tá a dìde lára wọn wọn ò pa kíní kan pọ̀ mọ́ kíní kan fún yẹn. الله. wọ́n ọlọ́run afẹ́kọ̀ọ́sẹ́ léyìí báyìí yóò ṣe àwọn bá ṣe ọlọ́run débẹ̀ à ń fẹ́ẹ̀lì. ó yẹ káwọn náà wò pàbùkù ń kà wá nù. Allahu akbar. àfa àti ìlápẹ̀rẹ̀ kódà. àfa àbákan náà la wa. أنتقلي الله صغيرا من الحجر وما بعده إلا شديدا من البكاء. òkúta kí ló dé òkúta ní wọ Iliyasu bí mo ti wà nìyẹn. ìjọ tọ́lọ̀ ti ní àwọn òkúta kan bẹ tó wọ́n fi kó náà Jahannama. ẹkú tí ń sun lórí ni ẹkú tí ń sun lómi tí ń san ni. أنتقلي الله صغيرا من الحجر وما بعده إلا شديدا من البكاء. ọkàn tàwa ní púpọ̀ ntọ́lọ̀ ní àṣekà ń ṣe àwọn pé ọ̀sánú wa wàhálà yìí pọ̀ ìkíní kan pọ̀ kí ló dé afábọ̀rọ̀ wúvi. anakumullah. ètí mo fẹ́ àdúrà tẹ̀mí fẹ́ wí jáde ni pé kọ́lọ́hún dákun. àtàwọn àfa àtẹ̀yìn tẹ̀ ń kọ́sí àfa àtàwọn táwọn àjọ máa kéwú lábẹ́ yín. ẹ dákun hasib nafsak check yourself. kálukú wúrẹ́ o ǹjẹ́ àdúró dáa. afábọ̀rọ̀ wúvi. anakumullah. anabi Iliyasu. أنتقلي الله صغيرا من الحجر وما بعده إلا شديدا من البكاء. ọlọ́run o mo fi ìjòkó alẹ́ yìí bẹ̀ ọ́ àdúrà náà wọ́n la ṣe nígbà ìjòkó mẹ́lẹ́ àárọ̀ mo wá fẹ́ ká lo opportunity pé ọlọ́run dẹ́ka wà bí nìsín ọlọ́run ìgbà tí Iliyasu tún wá dé ọlọ́bi tí ń bọ̀ ọwọ́ adarí wọlọ́n ẹrú òkúta yìí ẹkún ní túnṣu yìí àṣẹkún omi ojú rẹ̀ ní ìṣẹ̀lẹ̀ rúta ń rí Iliyasu olórí Iliyasu wọn sọ fọlọ́hún ńgbọ̀ tún darí ó tún wá bá òkúta yìí tó tí ń tún sunkún
kí ló dé kìtàn náà ni ogójì ọjọ́ àtẹyọkan ní Iliasu fi rìn nínú igbó tókótó kọ òkúta náà ọ̀tọ̀ níbi ó ti rí sẹ́lẹ̀ rú ni ìwọ̀n tírèsì rẹ̀ lọ kó fi mọ ibi títí wá ọwọ́ àárín ní ogójì ọjọ́ àtẹyọkan. أنتقلي الله صغيرا من الحجر وما بعده إلا شديدا من البكاء. Afa Ibrahimu. أنكم الله. àwọn afa wa ní Iliasu tí wọn ti sọ lóṣogbo náà nù. Iliasu malaika tí wọn apá níbi Iliasu wà déwájú Iliasu èyí tó bá ń tí mo fẹ́ sọ nù. Iliasu já amalaku lè mawuti liyaqbidahu. جاء ملك الموت ليقبضه. malaika kú wá dé láti pa níbi Iliasu. نعم. wàá kó dé wàbákà Iliasu. الله Iliasu máa bọ́ ẹkún. Màláíkà wọn sọ pé anta raji'u ila rabbika tó ń lọ ọ̀dọ̀ ọba rẹ Ọlọ́run ọba rẹ tó yẹ kí nù ọdẹ máa dùn Subhanallah. kí ló fẹ́ kún. Iliasu ní ẹkún tí ń pa mí nìyí àwọn kan bẹ tí wọn jẹ́ olùfẹ́ Ọlọ́run dáadáa tẹmí máa jókòó tì wọn nígbà ọyẹ́ nígbà ooru yataladhadhuna bi dhikrillah wọn mọ sàzikiri la ilaha illallah la ilaha illallah. èmi ọ̀ wá ní sí láàrin wọn mọ́ èmi ọ̀ wá wà rahina fitura èmi ọ̀ wá wà nínú rahin wà á nà àkúnù rahina fitura èmi ọ̀ wá wà nínú yẹ̀pẹ̀ kúlù nafsin bima kasabati rahin òde rahinu turabi ni pé ìwà dógò sínú yẹ̀pẹ̀ èmi ọ̀ wá ní sí lára wọn mọ́ Ọlọ́run ní Iliasu ẹkú tó ń sun nítorí ìfẹ́ rẹ tó ní sí kìdìmọ́tìnà kó o ṣe kìdìmọ́ fún wa àwọn tí ń ṣàìsùn lóru tó ní sí lára wọn mọ́ àwọn tí ń pè wá tó bá ṣe pé nítorí èmi Ọlọ́run sì rí bẹ́ẹ̀ pé kò sí ẹ̀rù kọ́ fayé lẹ̀ kí ń dààmú rẹ̀ ẹ̀rù pé kìdìmọ́tìmí ń ṣe fọ́lọ́hún ìwọ̀n dùn أجلناك إلى يوم القيامة. سبحان الله الله أكبر. أجلناك إلى يوم القيامة. وتمتع. الله. تمتع. مولو لارا تيجي القيامة أونيكما. سبحان الله. كل وتمتع ما بدو. الله. النبي لازم بلايدوني. أفلا الزايدون والعابدون إذ لمولاه أجاء لبطونا. àwọn àfáà wa tí wọ́n produce àwọn ọmọ kan ní inú àwọn tí wọ́n produce ní gbogbo wa yìí náà wà mélòó la wá ti produce. السهر لي أعين العليلة حبا فانقضى ليلها وهم ساهرون. ẹnà bá ra mọ́tò tọ́ra fíbùtù tọ́ra Mercedes tọ́ra kìnnìkan làwa kà sí èèyàn. شغلته عبادة الله حتى حسب الناس أن فيه جنونا. kákọ́sí lára àwọn ẹni Ọlọ́run àwọn ẹni Ọlọ́run ni àfa wí ni. أفلح الزاهدون والعابدون إذ لمولاهم أجاء لبطونا. tí wọ́n mú ayé ní kékeré tá a sì ń gbọ́ tàn wọ́n nílùú kọ̀ọ̀kan. والعابدون. tìlọ́rí tẹ̀ pọ̀ àwọn àfa tí wọ́n máa bọ́ lọ́wọ́ sọ̀rọ̀ pé ìta ń fẹ́ ni mo sì ń fẹ́ káyọ̀ ní òtótó bàbá fún mi bí bàbá ìfẹ́ mọ́. Allahu akbar. wọ́n ti wọ Ọlọ́run débẹ̀. أفلح الزاهدون والعابدون إذ لمولاهم أجاء لبطونا. àwọn àfa tí wọ́n tà ń wí wọ̀nyí azalu ayuna. السهر لأعين العليلة حبا. irú bá ti jòkó yìí àyèsí tí wọ́n ń ṣe tó ju Ọlọ́run lójú náà
أسهر الأعين العليلة حبا àwọn ojú gbádùn tẹ́lẹ̀ wọ́n tún ká ìsúnba. فانقضى ليلهم وهم ساهرون alẹ́ wọn fi balẹ̀ tí ń tẹ́ mọ́ alọ́ yìí àìsùn náà wọ́n máa ṣe. شغلتهم عبادة الله حتى حسب الناس أن فيه جنونا àwọn ẹni ọjọ́ òun tà ń fọlá àwọn tọrọ yìí. شغلتهم عبادة الله حتى ẹ̀sìn ọlọ́run wa kò jẹ́ wọn gbádùn mọ́. حتى حسب الناس أن فيه جنونا wọ́n mi bá lọ́nu wọ́n ṣe bí wèrè ni wọ́n. الله àwọn ń gun mọ́tò kiri ni wèrè ni wọ́n máa pa àwọn ẹni ọlọ́run tẹ́lẹ̀. ولا ترى إلهك المحنونا ولن ترى إلهك المحنونا ó lè rí ọlọ́run. ما لم تكن بذكري مجنونا àfi kọ́ dàbí wèrè mi pọ̀ dákọ̀ lọ. الله wọ́n lè lọ tọrọ ọlọ́run. ولن ترى إلهك المحنونا nítorí tí fọ́ wa náà yìí mẹ́rin wọ ọlọ́run ti padà yìí. ما لم تكن في ذكري مجنونا ما لم تكن في ذكري مجنونا wàlẹ́ ẹrú ọlọ́run kan náà bani Israẹla tí ra pè ní rajulun salih. رجل صالح rajulun salih. عنكم الله rajulun salih. نعم ó sin lọ́hùn títí ọlọ́run wa ní ó ti sìn mí púpọ̀ mo fún ọ ní àfọ àsìkò mẹ́ta kó o fi bẹ̀ mí ntọ́ ọba fẹ́. náfìlà àwẹ̀ náfìlà àwẹ̀ mo fún ọ ní thalathu hawaij mo fún ọ ní àsìkò mẹ́ta ntọ́ ọba fẹ́ kó o wí kémi ọlọ́run yẹjú ẹ̀ fún. ولن ترى إلهك المحنونا ما لم تكن في ذكري مجنونا ọlọ́run máa wọ ẹnìkan ń bú mi ẹnìkan sọ kínní kan afábọ̀rọ̀ mi. عنكم الله yakuluna fulanun. يقولون وقالوا فلان في الورى لك شاتم àfa ìlẹ́nu kọ̀ọ̀kan yìí wọ́n wá dé wọ́n ní lágbájá ń bú fa وقالوا wọ́n ní gbàgbọ́ kínní náà wọ́n ní ń bú. فلان في الورى لك شاتم وأنت له دون الخليقة تمدح ẹ̀yin sì máa pọ́n wọn lé ni wọ́n ń bú ọ níbi òde tá a lọ́rùn ni ẹ̀yin ní sà ń bú. وقالوا فلان في الورى لك شاتم ẹ̀yin ní ń bú àfa. وأنت له دون الخلائق تمدح ẹ̀yin sì máa ń yin ni ẹ̀ máa pọ́n lé ni kó lọ bẹ́ẹ̀ lọ́ọ́ ìdààmú tó bẹ́ẹ̀ tún gbé. فقلت ذروه ما به واتباعه ó lè mọ wá sọ fún ọmọ kéwù ẹ fi ilẹ̀ ذروه ẹ fi ilẹ̀ pẹ̀lú wa rẹ̀. ما به واتباعه وكل إناء بالذي فيه ينضح. ìgbà tá a bá dọ̀tí sí ọtí náà ní oorun ẹ fi ilẹ̀. إذا الكلب لا يؤذيك àfa ọmọ gbọ́ pé nìkan ń bú ọ. إذا الكلب لا يؤذيك عند نباحه فذره إلى يوم القيامة ينبح فذره إلى يوم القيامة ينبح. ajá ti ń gbó ládùúgbò yín nígbà tí ọba ti kó diwọ́ bọ̀ pé ọmọ sùn fàzárìhù fílẹ̀ ìláyé mìíràn kìámà ti yàgbó kọ́ máa dùn kọ́ máa gbó tẹ̀ díẹ̀ kìámà. إذا الكلب لا يؤذيك عند نباحه. wọ́n lè yẹ kó òun kọ́lé
wọ́n lè yẹn ń bọ́ ọ̀hún ra mọ́tò. إذا الكلب لا يؤذيك ìdáyọ̀ kọ́ máa bọ́. عند نبائه فذره إلى يوم القيامة ينبه فذره إلى يوم القيامة ينبه ọlọ́mọdé asọ́lé ibu. آمين àfa àti ọlọ́run ní kó ó fún lásìkò mẹ́ta tí ẹ bẹ̀rù. نعم ó gbé dùnú lọ bá ìyàwó rẹ̀ pé ìyàwó mi báríkà wa ọlọ́run ó fún mi láfẹ̀ẹ́rẹ́ pé lásìkò mẹ́ta kí n fi béèrè nǹkan lọ́hùn kí ni wàá tẹ̀ béèrè lọ́dọ̀ ọlọ́run o ìyàwó mi ní ẹgbọ́ ẹwà náà o ẹwà o ẹ má lò ó ẹlòmíà máa lo káàdì rẹ̀ ńlòkulò yóò ra káàdì 1,500 ọlọ́run ọmọ ní díẹ̀ pé. tó wọn náà ń ṣe bẹ́ẹ̀ àwọn tẹ́ fi pè nù. إذا الكلب لا يؤذيك عند نبائه فذره إلى يوم القيامة ينبه فذره إلى يوم القيامة ينبه. ajá tí ń bá ń gbó làlúbọ̀ yín jẹ́ ọmọ àgbo ńgbà tí ọba ti pẹ́ ọmọ sùn.